أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل وسلم وبارك وارحم وترحم على سيدنا ومولانا محمد حتى ترضى. وإذا رضيت أتى كانت ملهمة في علمك وزنته وأددا، وأتى تعلمني أسرار حكمتك وتفهمني جوامد كلماتك وتعظني جوامع كتابك وتفسير آياتك بحفظ إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. اللهم افتح لنا كتابك وسنة نبيك ظاهرا وباطنا، وارزقنا العمل بما بجاه ذاتك المقدسة اللهم آمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. رب العالمين الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم. الرحمن الرحيم. الرحمن الرحيم مالك يوم الدين. مالك يوم الدين. الرحمن الرحيم مالك يوم الدين. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. إياك نعبد وإياك نستعين. إياك نعبد وإياك نستعين. adúgbò fún Ọlọ́run. alhamdulillah. a tún wá bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ Ọlọ́run. alhamdulillahi rabbil alamin. arrahmanir rahim. maliki yawmiddin. arrahmanir rahim. الرحمن الرحيم مالك يوم الدين
الدين مالك يوم الدين. gbogbo tó yìí ó bá ṣe kó fowókọ ọlọ́run síwájú. alhamdulillahi rabbil alamin. adúgbò fún ẹ. arrahmanir rahim. bisimilahi rahmanir rahim tẹlomi ń fojú kéré ni kò mọ bó ṣe tó ni. a'udhu billahi minash shaitanir rajim. bismillahir rahmanir rahim. ká tó máa sọ̀rọ̀ lọ ká sọ díẹ̀ níbẹ̀ nínú àlùbáríkà bisimilahi rahmanir rahim. bismillahir rahmanir rahim. ẹ dákun ẹ jẹ́ wí. bismillahir rahmanir rahim. ọba kaisar naam. ọba ìlú Rome ọba ńláńlá ó wá sí àgbákò ẹ̀fọ́rí túùlù. bismillahir rahmanir rahim. bismillahir rahmanir rahim. bismillahir rahmanir rahim. èyí tí wọ́n ń wí ni tí wò lè bá ń wí. Allahu akbar. bismillahir rahmanir rahim. bismillahir rahmanir rahim. tí Sidi Ali ó ní ànábì ní báwù òun gangan ó ní wàhánà nọ́kítọ́tù tààtàlbà. Allah. fọlọ́wí. bismillahir rahmanir rahim. ó lọ́mọ tí wọ́n kàn sí lábẹ́ ni òun Sidi Ali òun gangan ni. bismillahir rahmanir rahim. ẹ̀fọ́rí yìí naam. ọba yìí gbogbo oògùn ni wọ́n lò sí kò lọ. kò lọ. kò lọ. Allahu akbar. bismillahir rahmanir rahim. ọba lu Rome. bismillahir rahmanir rahim. àtàwa ń bí níwọ̀n bàbá ti mọ̀ yìí àtàyìn ẹkẹgbẹ́ wa tẹ̀ ń wá káàkiri ayé bisimilahi arrahmanir rahim bisimilahi rahmanir rahim. bismillahir rahmanir rahim. bismillahir rahmanir rahim. ó ti wá káàkiri àárẹ̀ yìí ò lọ ó wá ránṣẹ́ sí Umar bin Khattab radiyallahu ta'ala bin Khattab radiyallahu ta'ala anhu. ó ní gbà mí ṣé mo lè rí wòsàn lọ́dọ̀ rẹ. bismillahir rahmanir rahim. bismillahir rahmanir rahim. nínú tó mú iye ẹ̀fọ́rí pọ̀ tó bá ti dé sí kò ní rí nàmá yóò máa da ẹ̀jẹ̀ nímú. Umar Khattab ló ń bá wọlé ló bá mú fìlà kan lé àwọn tí ó rán ó ní ẹfun ẹni kó máa dé. bismillahir rahmanir rahim. fìlà náà ni. bismillahir rahmanir rahim. ló bá gba fìlà ọba yìí gba fìlà yìí ló bá gbé e dé rí ẹ̀fọ́rí náà sì lọ. a'udhu billahi minash shaitanir rajim.
ẹ̀fọ́rí náà lọ. Rahmanir-Rahim. Allahu Akbar. bó ṣe dé orí òsì fọmọ́ ṣé èèyàn máa gbàgbé ìnira ló bá tún sí fìlà yìí kalẹ̀ ẹ̀fọ́rí bá tún padà dé. Allah. Bismillahir-Rahmanir-Rahim. Bismillahir-Rahmanir-Rahim. ó bá tún dé fìlà náà padà ẹ̀fọ́rí tún lọ. ó tún síjọ́ kejì ẹ̀fọ́rí tún dé. A'udhu billahi minash shaitanir rajim. dákun wá nǹkan kó o mọ̀. Bismillahi. bèrè kí wọ́n ṣàlàyé fún ẹ. Rahmanir-Rahim. fas'alu ahla dhikr in kuntum la ta'lamun. ó wá ní fìlà yìí kí ni mẹ́rẹ́kù tó wà níbẹ̀. Bismillahir-Rahmanir-Rahim. wọ́n wá tú fìlà náà mo ti wọ́n hàn sínú ẹ̀ ní Bismillahir-Rahmanir-Rahim. àṣẹ tí Umar ibn al-Khattab tó hàn sínú tírà yẹn nínú fìlà yẹn ó náà ní Bismillahir-Rahmanir-Rahim. Bismillahir-Rahmanir-Rahim. mo tún wà síbẹ̀ náà nìyẹn. Bismillahir-Rahmanir-Rahim. Bismillahi ìjọ náà tó ṣiṣẹ́ ẹ̀yà lára ọba náà lára kòrónà tó gba ayé ọlọ́run bá fi lé lọ. Bismillahir-Rahmanir-Rahim. ọlọ́run bá fi lé lọ. Bismillahir-Rahmanir-Rahim. tí wọ́n ọlọ́run ọba lò fún ọba kẹ̀ǹtẹ́ tí ò gbọ́ ọlọ́run gbọ́ yìí tó padà wá gbọ́ ọlọ́run gbọ́ lára Bismillahir-Rahmanir-Rahim. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. àwa dúpẹ́ f'Ọlọ́run. alhamdulillah. àti tú ọpẹ́ àti tú díndín ọpẹ́ jìnnà. níbi tá a ké tafsiri délé sí náà láti bẹ̀rẹ̀. أعوذ بالله من الشيطان الرجيم. anya nabi Muhammad. بسم الله الرحمن الرحيم. afdalu man salla wa sama wa qama bi tarbiyati wal islah. ó náà ni anabi Muhammad. ìkẹrẹ ìgẹrẹ tí ò ló ń kà ọlọ́mọba kárẹ̀ fún anabi Muhammad. àwọn àfáà wa bàbá wa aláàjì àgbà muallim al-khair olùkọ́ni ní dáadáa ọlọ́nkárà sí kí á ti gẹ̀ wọn ọlọ́mọbalẹ̀ wọn jẹ́ bàbá tí wọ́n rólé lọ́lé ní ọlọ́mọdé ó dàrú mọ́ ọ lọ́wọ́ bàbá Sheikh Adam bàbá wa alágbàjà wọn àfáà wa ńláńlá bàbá Salati ọlọ́mọba kárà kí á ti gẹ̀ fún wọn mọ́balẹ̀ wọn jẹ́. يوم يحمى عليها في نار جهنم فتقوى بها جباؤهم وجنوبهم وظهورهم. Aya 35. bàbá wa kábíyèsí ọlọ́fà tí wọ́n ní tafsiri yìí ò gbọ́dọ̀ dúró oríire wọn lọ́ọ́ má jẹ́ kó dúró. يوم يحمى عليها في نار جهنم bàbá dáadáa فتقوى بها ọba gidi جباؤهم وجنوبهم وظهورهم. kábíyèsí ọlọ́fà Allahu Akbar. àbẹ̀wò ọlọ́mọbọ̀lá kábíyèsí jẹ́. يوم يحمى عليها في نار جهنم
Nam. gbogbo ọba àlùkọ̀kan tá a jọ ṣe é ká tó gba àdánwò tó kọlù wáyé mọ́tẹ́lu wọn bàjẹ́. Fatukiwa biha jibauhum wa junubuhum wa zuhuruhum. ibi tá a dúró lẹ́sìn walladina yaknizuna dhahaba wal fidda. والذين يكنزون الذهب والفضة alladina yajma'una dhahaba wal fidda. àwọn tí wọ́n ń kó jọ gold àti fàdákà tá à ń pè lówó lónìí tí wọ́n ń kó wọn jọ òbítíbitì owó tí wọ́n ń kó pamọ́. ولا ينفقونها في سبيل الله. bẹ́ẹ̀ délé wọn dọ́là kún bẹ̀rẹ̀ gẹ́dẹ́ pánsì kún bẹ̀rẹ̀ gẹ́dẹ́ wọ́n kó jọ wala yunfikuna fi sabilillah. ولا ينفقونها في سبيل الله. wọ́n kó kinní wọ̀nyí jọ bílíọ̀n tírílíọ̀n. Allah. owó tí kọ̀ǹpútà ò lè tẹ̀ tó ní rí ó dàrú. àwọn àkójọ wala yunfikuna fi sabilillahi fabashirhum bi'adhabin alim. ولا ينفقونها في سبيل الله. wọ́n kó kinní wọ̀nyí jọ wala yunfikuna fi sabilillah. ولا ينفقونها في سبيل الله. ẹ wá kójọ gbogbo ayé ni wọ́n ra lẹ́sí yányán wọ́n ra lẹ̀ káàkiri wọ́n ya ra sí àti bẹ́ǹtì kò sí tí wọ́n rà tán la yunfikuna fi sabilillahi wọ́n wá ná sójú ọ̀nà tọ́lọ́n tó fún wọn. Allah. wọ́n dùn ọlọ́run lẹ́tọ̀ọ́ tọ́lọ́run. ولا ينفقونها في سبيل الله. ولا ينفقونها في سبيل الله. ولا ينفقونها في سبيل الله. wọn ò ná síbi tọ́lọ́run yabukhaluna wa ya'muruna an-nasa bil-bukhli. wọ́n láhùn wọ́n tún wá ń kọ́ olówó ẹgbẹ́ wọn bí ó ti láhùn ntọ́ fẹ́ pín ti pọ̀ jù ntọ́ fún ọ ti pọ̀ mélòó nínú tọ́lọ̀ ń fún yín. ولا ينفقونها في سبيل الله. ntọ́lọ̀ ń fún wọn yìí àbí wọn wá ná síbi tọ́lọ́hún ayé ni wọ́n wà mọ́yà bal tuhibbuna al-hayata ad-dunya wal-akhiratu khayrun wa abqa. بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى. ayé ni wọ́n wà mọ́yà ilé tí wọn ò ní gbé wọ́n ti lọ kọ́ ọkọ̀ tí wọn ò ní gùn wọ́n ti lọ rà á gbogbo tí wọn ò ní wúlò nǹkan ti ń sunkún lẹ́gbẹ̀ẹ́ wọn nǹkan ń sunkún lẹ́yìn wọn nǹkan ń sunkún lójú wọn wọn ò ṣàǹfààní fún wọn. بل ó wà ní fabashirhum بعذاب أليم. فبشرهم بعذاب أليم. má dáràn Ọlọ́run wọ́n ti fi ń lo rẹ́jù ní kí n tẹ́yìn ó bá níwájú Ọlọ́run kó pọ̀ ju tẹ́yìn ó fi sílẹ̀ sáyé lọ. ìwọ tó bá fi tó pọ̀ lẹ̀ láyé
tó bá nǹkan lọ́dọ̀ Ọlọ́run ọ̀ṣọ̀fò. فبشرهم بعذاب أليم. Ọlọ́run wa Muhammad Allahu alayhi wa sallam. fún wọn nírò fabashirihum sọ fún wọn jẹ́ wọn ó mọ̀ pé kí ni. بعذاب أليم. wọ́n jẹ̀yẹ létí lérò. فبشرهم بعذاب أليم. jẹ̀mọ́ ibi tá a kéde lé sí nìyẹn. àmọ́ lọ́dún ní. يوم يحمى عليها في نار جهنم. في نار جهنم في نار جهنم. يوم يحمى عليها في نار جهنم. àwọn tí àyà ń sọ̀kalẹ̀ nítorí ẹ̀ olówó ni wọ́n á ń kọ́ ẹnìkejì pé jẹ́ àgbẹ̀ kànga sábẹ́ ibùsùn wa ká kó pamọ́ síbẹ̀ àṣẹ ti bẹ̀rẹ̀ tipẹ́ ẹ̀ tẹ́ sùn lórí dọ́là tẹ́ padà sùn nínú yẹ̀pẹ̀. يوم يحمى عليها في نار جهنم. يوم يحمى عليها في نار جهنم. wọ́n ń pè sọ̀rọ̀ pẹ̀lú owó rẹ̀ yóò lọ gbẹ́ kòtò sí abẹ́ bẹ́ẹ̀dì ìyàwó rẹ̀ ibi ẹni ọkọ̀ pamọ́ sí kẹ́ máa sùn lówó mọ́lẹ̀ bẹ́yìn náà ti ń ṣe lónìí. ẹ̀yin ló wọnú sọ́kàwé la ilaha illallah. يوم يحمى عليها في نار جهنم. bẹ́yìn ò bá ti lè ná owó ọ̀dàrú owó wàá lẹ́yìn sàyògì ní àǹkà fi màdà alájí aláhàpọ̀rọ̀. وشر ما فيه من الخلائق أن ليس يغني عنك في المضاجع في المضايق dọ́kọ̀ yẹ̀dùmọ̀dọ́ أن ليس ibi tó fún pinpin tó kó sí ni ẹ̀gbọ́n kò lè wúlò fún ọ níbẹ̀. أن ليس يغني عنك في المضايق إلا إذا فر فرار العابق. owó náà kò wúlò fún ẹ níbi tí ẹ kó sí ẹ kó pamọ́ fá ẹ nípa yẹn jẹ ẹ tó kẹ jẹran ju méjì mẹ́ta mẹ́rin lọ ọtí ẹlẹ́gbọ́dọ̀ jẹran mọ́ kí lè fowó ṣe mọ́. أن ليس يغني عنك في المضايق kí lè fowó ṣe إلا ẹ ti ní aṣọ débi orí burúkú àbí aṣọ tẹ́ ẹ lé wọ tẹ́ ṣèbẹ́ ẹ ti ní gbogbo ẹ̀. إلا إذا فر فرار العابق إلا إذا فر فرار العابق. ọlọ́run wá dákọ̀ ó ní fàtùkù wá. فتكوى بها جباههم وجنوبهم وزورهم. فتكوى بها جباههم وجنوبهم وزهورهم. kí ló dé tọ́lọ̀ fi dákọ̀ ààyè mẹ́ta tó fi dákọ̀ jìbá uhum wajunubuhum wazuru èsì. فتكوى بها جباههم وجنوبهم وزهورهم. finari nígbà tí a bá wọ náà tán yányán ẹ̀gbọ́n yawma yuhuma alayha owó tí wọ́n kó jọ ní yuhuma alayha wọ́n wàá dá iná mọ́ owó náà wọ́n dá mọ́gòdà àti fàdákà yẹn yóò wá yọ gẹ́rẹ̀rẹ̀ finari nínú náà في fa نعم
فتكوى بها جباههم. owó tí ẹ wá dáná mọ́ yìí tó ti wá di iná ọlọ́wà fún a yóò dáàbò bìhá pẹ̀lú pé ó ti yọ nínú náà fatukawa jibahum. wọ́n dáàbò wọn lójú wọ́n fọ́n lù wọ́n ní ojú gbangba wájú ní bẹ́gbẹ́ gbangba wájú báyìí ní jẹ́ bẹ́ẹ̀ wákìní. wajunubuhum. àti ẹ̀gbẹ́ wọn. wazuhuruhum. àti ẹ̀yìn wọn. wazuhuruhum. mẹ́tẹ̀ẹ̀ta lálàyé torí kíni bolówó bá jókòó tó bá ti rí tálíkà tó yọ yóò kọ́kọ́ rojú ojú tí a ro kókó ni yóò iná jọ́ndàlì kìyàmà. fatukiwa biha jibahum. ojú ìyá tẹ̀ máa ń ro ni ẹ dáràn. wajunubuhum. jambu wajunubu tẹ bá bá sọ̀rọ̀ fáyọ̀ wá kọ ẹ̀gbẹ́ báyìí máa sọ tó fẹ́ sọ lọ. wazuhuruhum. yóò wá bínú pòṣẹ́ yóò wá kọ ẹ̀yìn àtọ́jú àtẹ̀gbẹ́ àtẹ̀yìntọ́ ọkọ yóò wọ ní dàlùkì yàmà. wazuhuruhum. ntọ́ náà fi dákọ oríkèéríkèé mẹ́ta nà ibẹ̀ lọ́ọ́ fi dáràn. ẹ gbọ́ bí tálíkà bá yọ wọn aṣojúmọ́ mú bí ẹni ayé so pa. ẹ tí ìmọ̀ tó fẹ́ béèrè ojú wọn sì ti máa dàrú èsè yìí olówó tẹ̀ fẹ́ rí tálíkà ṣe báyé yìí ti dáa. fatukiwa biha jibahum. owó tẹ́ fi ṣe tẹ́ fi sórí ire kò tó owó tẹ́ fi sórí ibú. owó tẹ́ ẹ̀nà tẹ́ fi rí yọ́nú Ọlọ́run ó kéré nu owó tẹ́ fi rí ìbínú Ọlọ́run. wajunubuhum wazuhuruhum wazuhuruhum. ó tó tí wọ́n bẹ̀ àfa aládùúà wọ́n fẹ́ lè máa ká ẹni mọ́ wọn la wọ́n fẹ́ lè máa ká ẹni mọ́ wọn la ojú wọn ní kò níbi ọ̀ràn wọn aago ni wọ́n ń wo ẹ̀sàdúà ìṣẹ́jú mẹ́wàá àfẹ́sẹ̀ èrègbè wákàtí mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n. fatukiwa biha jibahum. ẹ máa náwó fún tálíkà pẹ̀lú ìbànújẹ́ ẹ máa náwó fún àwọn ẹni ìrẹ́gbẹ́ pẹ̀lú ẹ̀rín. wajunubuhum wazuhuruhum wazuhuruhum. alọ́gbé Kùránì o tó bá yàtọ̀ sí ti ń tú yìí ní tẹ́fà fẹ́ bá ń bẹ̀. Ọlọ́run ní owó tí wọ́n yọ gẹ̀rẹ̀ tí wọ́n jó ní náà á wà á dáàbò jìbá ojú wọn gbangba ojú wọn tí wọ́n fi rí tálíkà lójú àáfọ̀n sí yóò bó keegun. wajunubuhum. ẹgbẹ́ wọn tí wọ́n máa kọ́ sí tálíkà ẹgbẹ́ asikọ́ lobito ẹgbẹ́ náà a tún yọ sí onú o tún jẹ ẹ̀rà kẹ́gan. wazuhuruhum wazuhuruhum. ẹ̀yìn tí wọ́n ń bínú kọ́ sẹ́ni tí ò ní ẹ̀yìn tí wọ́n ń bínú kọ́ sẹ́ni tí ò ní gbẹ̀dẹ́kùn wọn láyé pọ̀jẹ̀rẹ̀ tó bínú dìde jáàmù lọ́lọ́. èyí ní láàrin ẹ̀tún ọ̀tí ẹ̀ ìbànújẹ́ rẹ̀ di púpọ̀ kò ráyé tó fẹ́ gbé ẹ̀tún fi ìbànújẹ́ kàn èló lẹ́ fún alubára tí èyí awèrè èló ni nínú oúnjẹ tí wọ́n pín lọ ẹ̀ wọ́n fún ìyá kan ní sẹ̀mó kan wọ́n sì ń jó yípo àdúgbò ó lóun ó jẹun sọ èló ń sẹ̀mó kan nínú tẹ́ǹtẹ́ mọ́lẹ́yìn ara yín tí ò lálùbáríkà. fatukiwa biha jibahum wajunubuhum wazuhuruhum. àwọn máa sọ fún wọn jọ náà. hadha ma kanastum li anfusikum. hadha ma kanaztum li anfusikum. hadha ntí ń joyin ní náà yìí òun náà ni ma jamaatun ma kanastum ma jamaatun
أنفسكم. eléyìí ni owó tẹ́ ẹ kó jọ tẹ́ ẹ fi sàlùbáríkà illa li anfusikum àfi pẹ̀lú ara yín nìkan lẹ lò fún tẹ́ ẹ bá lò fẹ́ lòmíì ni mo lè torí ẹlòmíì kí n ṣàánú yín. هذا ما كنزتم لأنفسكم هذا ما كنزتم لأنفسكم. eléyìí ni tẹ́ ẹ kó jọ mọ́kànnà sùn mọ́ jama'atum li anfusikum ń tẹ́ ẹ kó jọ fẹ́mi ara yín kò wúlò fọ́tún kò wúlò fọ́sì ha la ilaha illallah bọ́ọ̀bá rí jẹ́. fẹ́ni tí orí jẹ tó bá rí mu fẹ́ni tí orí mu tó bá rí ná fẹ́ni tí orí ná tó bá rí lò fẹ́ni tí orí lò tó bá ń fẹ́ k'Olúwa máa kẹ́ ṣe bó yẹ kí wọ́n náà máa kẹ́ ni ṣe bó yẹ kí wọ́n náà máa kẹ́ni náà máa kẹ́ni. ayé tiẹ̀ ti wá burú nísìn bẹ́ẹ̀ lówó ń gbà kẹ́ ẹ̀ lé mọ̀ nísìn wọ́n tún á gbé sórí íńtánẹ́ẹ̀tì pé mo rọkọ̀ 250 million ẹ wo iye tí ó ya wèrè. ẹ sì wúlò fáwọn èèyàn ẹ wá ń fi nǹkan tẹ́ ẹ ní tó pọ̀ hàn ẹ wo iye orí tí ó ṣe pèlè yín. هذا ما كنزتم لأنفسكم. wọ́n mú aago míì tí ń rin wọ́n níbẹ̀ ṣe wọ́n aago yẹn o 20 million nù. ẹ dákun ní tọ́sí níran tọ́ ní àǹtí tí ń lo ẹ̀rọ rẹ ti bàjẹ́ kó kàn lọ wé kí ni ẹ máa wé nù rẹ kọ́ìlì lásán òní òjì ó lo ẹ̀rọ mọ́dọ̀ ní. fíríjì àǹtí rẹ ní fíríza tí ó yẹ kó máa fi di kùnú nínú àwẹ̀ yìí kò èlé ní ń ta tuntun yóò wá páàkì ọkọ̀ síwájú àǹtí mo ní kí n yà kí ni ṣe é wà dáadáa òun náà ni à ń dúpẹ́ ẹ dúpẹ́ kò wà dáadáa tó bá wà dáadáa ò ní béèrè ẹni bá wà dáadáa kò láà ń béèrè á ti rí dáadáa lára rẹ kò wà dáadáa ló jẹ́ ó béèrè. فذوقوا ما كنتم تكنزون. ọlọ́wọ́ ní fàdúkù àdábà máa tàkìnìṣó. فذوقوا ما كنتم تكنزون. ọlọ́mọ ní ẹni tẹ́ ẹ kójọ fúri ara yín ó yẹ kí wọ́n lè ṣí ayé aláyé mọ́ tiẹ̀ gbogbo ẹni tí bá ń sẹ̀mí tí wọ́n bá ṣí ayé ẹlòmíì máa yé tiẹ̀ kò ráyé wá sọ oríyàwó rẹ inú ayé rẹ ló wà ọmọ rẹ inú ayé rẹ ló wà bàbá rẹ inú ayé rẹ ló wà ìyá rẹ inú ayé rẹ ló wà àwọn blood kidney rẹ inú ayé rẹ ló wà lọ́ọ̀ta lọ sóore. فذوقوا ما كنتم تكنزون. àwọn tí mo kà yí bọ́ọ̀ tọ́jú wọn tẹ́lẹ̀ pé ní ó pa ọ́ wọn náà ẹ wo bó ṣe ṣe ìyá rẹ ẹ wo bó ṣe ṣe bàbá rẹ ẹ wo bó ṣe ṣe ìyàwó ẹ ẹ wo bó ṣe ṣe ọmọ ẹ ẹ wọn àwọn àbúrò rẹ bíi wèrè bọ́ọ̀ tọ́jú wọn tẹ́lẹ̀ òfò lọ́ọ́ ṣe. ṣùgbọ́n lọ jìgúnjìgún oríire rẹ jí ó fọ́n ká jí ó délẹ̀ jí ó dára àwọn tí wọn ò lè kì mọ́ ọ. فذوقوا ما كنتم تكنزون. ọlọ́ni ẹ máa jẹ ìyà jẹ yóò máa kóńtóm taknizuna máa kóńtóm tajma'un ń tẹ̀lé kójọ ní owó láyé tẹ̀ torí ẹ lójú àánú ẹ máa jìyà rẹ̀ owó náà wàá bòdà àná kanṣúkà àná màlúkà owó yóò wàá dejò yóò máa bù yín jẹ àná kanṣúkà àná màlúkà àná kanṣúkà àná màlúkà. أنا كنزك أنا مالك أنا كنزك أنا مالك. ejò wá dé yíwọ ní ejò bọlọ tó ti wá
ejò mo wá fèsì ana kanzuka ana maluka. أنا كنزك أنا مالك أنا كنزك أنا مالك. èmi lówó rẹ tó ọ̀nà láyé yóò kọ́kọ́ bu ojú rẹ ọ̀tún yóò yọ jẹ iná ò tí ì dé o yóò bu tòsí yóò yọ jẹ ejò máa san pẹ̀lú oró bó o ṣe bá àwọn èèyàn jẹ́ láyé òní ó di èrò ejò tí o máa hàn ọ́ lè mọ̀. أنا كنزك أنا مالك أنا كنزك أنا مالك. Allahu Akbar. الله أكبر. ṣé ẹ ti rí báyìí nísìn ما شاء الله. pé ẹni tí ò bá ṣoore yóò jìyà rẹ̀ fúnra rẹ̀ ni àbí ẹ̀kọ́ ni ẹni bá ṣe dáadáa yóò rí dẹ́kun rẹ̀ Kùránì pọ́nmílẹ́ là ń ké bọ́ síbòmíì. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلقه يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. Ọlọ́run wá ń bọ̀rọ̀ bọ̀ kí Ọlọ́run wá sọ. إن عدة الشهور عند الله 12 شهرا في شهرا 10 شهرا في كتاب الله. إن عدة الشهور عند الله 12 في كتاب الله. نعم. في كتاب الله nínú tọ́lọ̀ nǹkan sọ́dọ̀ ti tiẹ̀ nínú nǹkan tó wà lákọọ́lẹ̀ lọ́dọ̀ Ọlọ́run fi láhùn mahfuz òǹkà oṣù ẹ̀gbọ́n inna iddata shuhuri dájúdájú òǹkà àwọn oṣù indallah lọ́dọ̀ Ọlọ́run ọba ẹ̀gbọ́n tó ṣe kí Ọlọ́run ọba ó fi rinlẹ̀ lọ́dọ̀ ti tiẹ̀. 12 شهرا. oṣù méjìlá ni shaharan oṣù méjìlá ni tí ò lé lójú olo shaharan. Ayakumullah. tá a sì mọ méjèèjìlá tó lòdìwọ̀n tí ò lé. Yawma khalaqa samawati wal arda. tá n pè lọ́dún kan njọ́jọ́ lọ́run ti dá sánmà àtilẹ̀ oṣù òlérí kò sì dín méjìlá náà ní lọ́dọ̀ Ọlọ́run ọba. Yawma khalaqa samawati wal arda. Minha arba'atun hurum. wọ́n bẹnu àwọn oṣù yìí mẹ́rin tó jẹ́ àbọ̀wọ̀ inú mẹ́rẹ̀ẹ̀rin àwọn Lárúbáwá wọn gbọ́dọ̀ jagun nínú ẹ̀ náà fi ń pè ní oṣù àbọ̀wọ̀. kódà tí a bá ń jà lọ́wọ́ tóṣù yìí bá ti lè wọlé kálukú ó máa lọlé kò sógun mọ́ ó dìgbà tóṣù yìí bá lọ tán mẹ́ta tẹ̀léra wọn ẹyọ̀kan dá dúró mẹ́ta tó tẹ̀léra wọn Zulqaada Zulhijja àti Muharram ẹ gbọ́ dáadáa báyìí oṣù kọkànlá oṣù ojú ọ̀run àti oṣù kejìlá oṣù ojú ọ̀run tí a máa ń ṣe hajj àti oṣù tó tẹ̀lé pé ẹ káàbọ̀ èrò Mẹ́kà ẹ gbọ́dọ̀ jagun ẹ gbọ́dọ̀ bára yín nú jẹ́ oṣù mẹ́rẹ̀ẹ̀rin oṣù tí a máa lo ìfẹ́ ni kódà tí a bá ṣẹra wọn ò gbọ́dọ̀ jà ọ̀kan tó dá dó ní Rajab. Yawma khalaqa samawati wal arda. يوم خلق السماوات والأرض منها 4 حرم. نعم ذلك الدين القيم. ذلك الدين القيم
ọ̀rọ̀ mi rẹ lónìí ọlẹ́ mu kọ́ jáka lé ọwọ́ lè jáka kọ́ mu kọ́ lé yóò bára wọn nù ètò ọ̀fẹ́ máa kí mo ti tú kọjá. Dhalika dinul qayyim. Dhalika dinul qayyim. èyí gẹ́gẹ́ ni ẹ̀sìn tó dúró déédéé tọ́lọ̀ ń kalẹ̀ gbé kalẹ̀ lófin fún wọn gẹ́gẹ́ bí wọ́n ṣe bá lọ́wọ́ anabi Ibrahim àti anabi Ismail ọmọ rẹ̀ bẹ́ẹ̀ ni ẹ ṣe gbà á wọn ò sì gbọdọ̀ yí padà ẹ̀sìn tí wọ́n bá bọ̀ tẹ́lẹ̀ nù anabi náà sì gbà lọ́wọ́ wọn bẹ́ẹ̀. Fala tawlimu fihinna anfusakum. Fala tawlimu fihinna anfusakum. Lárúbáwá fàlà. فلا تظلموا فيهن أنفسكم. olówó ní fihinna nínú oṣù mẹ́rẹ̀ẹ̀rin tá a ṣàlẹ́sà yìí tọ́lọ̀ ń pè ní oṣù àbọ̀wọ̀ fàlà tazlimu. فلا تظلموا فيهن أنفسكم. fàlà tazlimu ọlọ́run pàṣẹ níbẹ̀ ni fàlà tazlimu anfusakum fihinna. نعم الله عليكم. nínú oṣù mẹ́rẹ̀ẹ̀rin wọ̀nyí ẹ gbọ́dọ̀ ṣàbòsí ara yín níbẹ̀ ẹ gbọ́dọ̀ bára yín jà rárá. وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة. ولا تجعلوا فيهن لا تجعلوا حراما حلالا. الله أكبر. لا تجعل فيهن لا تجعل حرامها حلالا. لا إله. wọ́n tó bá jẹ́ èèwọ̀ tọ́lọ̀ náà ẹ gbọ́dọ̀ ṣe níbẹ̀ ẹ gbọ́dọ̀ sọ di halali ẹ gbọ́dọ̀ jà ń bẹ̀ ẹ gbọ́dọ̀ ṣogun bẹ̀ ẹ gbọ́dọ̀ dìtẹ̀ ń bẹ̀ ẹ gbọ́dọ̀ dánwò ní la taj'alu haramaha halala fihinna nínú oṣù mẹ́rẹ̀ẹ̀rin yìí o ntọ́lọ̀ ń ṣe léèwọ̀ ẹ gbọ́dọ̀ sọ di ẹ̀tọ́ tí a bá yẹ sọ di ẹ̀tọ́ ẹ kà àgbákò níwájú Ọlọ́run. Allahu Akbar. وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة. sọ́sẹ́ Ọlọ́run wá sọ fún anabi Muhammad ó ní sọ fún àwọn èèyàn rẹ̀ ọ̀dà ni. وقاتلوا المشركين كافة. àwọn ẹlẹ́bọ Ọlọ́run ní ẹ bá wọn jà káfà jami'an kò tí ì kan ẹ máa pa wọ́n ẹ bá wọn jà ní kọ́ọ̀tì lólò ẹ bá wọn jà kò ní wá tùlú bó lọ wí. وقاتلوا المشركين كافة. ọwọ́ tí a bá gbé wá ni ẹ gbé fún wọn ẹ bá wọn jà lọ́nà tí ó gbà rẹ̀ wọ́n káfà kódà tí ẹ bá ní ìran nínú wọn níbi tó dé níbi ọ̀rọ̀ mùsùlùkù ẹlẹ́bọ kò sí ìran mọ́ níbẹ̀ ó ti dé pòlákùn di inú kan wà lè adé léegun bá sì dé ní bá ń nà yín lọ́rẹ́ ọwọ́ á rí ọmọ ọwọ́ arábùrò mọ̀mọ́ rẹ̀ ń bẹ òun á dépò ó dépò òun náà mọ́rẹ́ lọ wọ́n ń jọ ń nà lọ mú àpólà kọ́kọ́ fi lé ní igẹ̀. Allahu Akbar. pòǹpò rẹ bó tilẹ̀ wò ó tó ẹ ti pàdé níbi tẹ́ ẹ ti mọra yín rí nù. كما يقاتلونكم كافة. gẹ́gẹ́ bá náà ṣe ń bá yín jà yányán tí wọn ò rí wíwà nábì ṣe tó tó jẹ́ mọ̀lẹ́bí wọn tí wọn ò ṣàánú rẹ tí wọ́n ń fi òkú ẹran kọ́ ọ lọ́rùn لا إله إلا الله tí wọ́n ń ta ọ̀fà mọ́ wà nábì Muhammad. صلى الله عليه وسلم. àwọn tí wọn ò rí ẹ ò gbọ́dọ̀ rí wọn misiliw ní qanatu bil quti min zamani. qanatu bil quti min zamani. وصوت نفسي عن الهواني. tí wọ́n fẹ́ lò ó yá
لا ينبغي أن أرى بعيني مكان من لا يرى مكاني. tí mo fẹ́ lónìí ẹni tí o bá ti rí màkàmà rẹ bọ́lọ̀ ti pè ọ́ ọ̀ gbọ́dọ̀ ibo náà ṣètò. لا ينبغي أن أرى بعيني مكان من لا يرى مكاني. orin ń túmọ̀ àyà ẹ̀ ọlọ́ni ẹ̀ bá jà pátápátá yẹ́nyẹ́ gẹ́gẹ́ bá náà ṣe ń ṣe kínni bí wọ́n ṣe mẹ́sì fún yín ẹ̀yin náà ẹ má rí hàn ẹ má ṣe ẹ̀dẹ̀ fún wa n tí tu orin tẹ̀ لا ينبغي أن أرى بعيني. bẹ́ẹ̀ bá gba sí àfà orin ló yẹ kó kọ síwájú kọ̀nàtù. kọ̀nàtù bíi kùtì min zamani. tó bá ti gba sí àfà ntọ́ bá ti rí jẹ ti tó ọ déédéé tọ́lọ̀ máa fún ọ jẹ mọ̀pọ̀ fẹ́ jọ gba ara ayé tó bá ti fẹ́ jọ wọn ẹsẹ̀ ọlọ́run bọ̀ lọ́wọ́ rẹ̀. wàsóńtù nàbùsí ànilẹ̀ hawani. kódà ọ̀lẹ́ ní ọ̀rẹ́ olówó ni ọ̀lẹ́ bá lòdì olówó tó rà mutí lẹ́yìn wọn. kọ̀nàtù. kọ̀nàtù bíi kùtì min zamani. wọ́n fún wa mú 20%. wàsóńtù nàbùsí ànilẹ̀ hawani. ọ̀lẹ́ lọ́rẹ́ olówó ọmọ àṣẹ gẹ́dígẹ́dí 20% ọ̀sìn dájẹ́ yẹ́yẹ́ ọkàn kásù bá dórí mẹ́wàá ni ọ̀lẹ́ tí rùkú tàtàná ní í ṣe ọ lọ́wọ́. kọ̀nàtù bíi kùtì min zamani. kéèyàn bá yàn rìn kò ní kó ṣe bí rẹ ẹ gbàgbé rẹ ṣèbí kan náà fà onítẹ̀bá rí mi ní chọ́ọ̀chì ẹ má òkè tó àmọ́ ọlọ́ba sí lọ́nà. fatawura tarani filimasa jidiro an wàyí ní àtọ́ra filikana ìsirati ó tọ́jú ànábì Ibrahim tó lọ bí tí ẹ kó èrè sí tó wọ bẹ́ẹ̀ sọlọ forí balẹ̀ fèrè ni ṣùgbọ́n lọ gé èrè lórí ni. ó sì wọ bẹ́ẹ̀ ọ lè wọ ibì kan kò ní kọ́ ṣe tí wọ́n ń ṣe níbẹ̀ ọ lè bolówó rìn tẹ́jọ́ máa ṣàǹfààní kò ní kọ́ ṣe bí ẹ ṣe ń ṣe kò ní kọ́ ṣe bí ẹ ṣe ń ṣe ìwọ ó ṣe bí àáfà láàrin wọn kọ́ lè rí ẹ correct ni mọ̀jẹ̀ wọn ó sọ̀wọ́ dà bí ẹ ṣe dà wọ́n bá ayé rẹ jẹ́ bá. wa aslamtu nafsi haythu aslamani al-hawa. ẹ̀yin àáfà àṣẹwó yìí kò sẹ́ni tẹ́ ẹ̀ fẹ́ jọ tán ẹ̀yin àáfà àṣẹwó kò sẹ́ni tẹ́ ẹ̀ fẹ́ jọ tán ẹ̀ lè pé ẹ̀ lè ṣe àáfà pọ́nbélé ọlọ́mọ yọrí kúrò láàfà. àmín. n bá lówó kí n máa gun jẹ́ẹ̀tì jẹ́ mọ́ ṣe bí àáfà láyé mi ni. wa ma liya an hukmi al-habibi tanazu'u. jẹ̀mọ́ rẹ wá bí ọmọ wòlé ní kó wá ṣe súná ọlẹ́mi lóde wọn ni àdúrà rẹ ò lè gba ìwọ́n tá a jọ mutí. fatọ́rọ̀ tarani. ọwọ́ báwọn ọ̀rẹ́ rẹ lòdì àwọn olówó wọ́n sọmọ fún wọn náà ṣéwù sí àsọmọ fún yín. ṣéwù mọ́ náà nù. fatọ́rọ̀ tarani filimasa jidiraki. àfẹ́kẹ́ dásùn ṣéwù dásùn tọ́ọ̀bù àti ní dásùn mú ìyàwó rẹ kú lé irú ṣéwù wo ni ọ̀tẹ̀ jẹ́ wọ́n yẹ yí àwọn ẹni ọlọ́run ẹ fẹ́ sin tára ayé ń ṣe tán ẹ kúkú wọn ni ẹ ní dàbí àwọn ẹni ọlọ́run mọ̀. wàyí ní àtọ́ra filikana ìsirati ọ̀hún. èsè ó níbi tí ẹ gbọ́dọ̀ báyàn ẹ lè jọ rìn alábàárìn ń bẹ mọ̀lẹ́bí ń bẹ ànábì láwọn alájọṣe kódà tí ì ṣe mùsùlùmí christian kò sì bá wọn lọ chọ́ọ̀chì wọn ò jọ sọ̀rọ̀ wọn lè jọ táǹjẹ fúnra wọn ni kò bá wọn ṣẹ̀sìn wọn ó ní mọ̀lẹ́bí tí ń ṣẹbọ kò bá wọn ṣẹbọ wọn irú kéwò lẹ́yìn ké ẹ̀yin kò lójú kò lódì wọ̀nyí. fatawura tarani. pápá di. fèlè masajidi rọ̀kì ọ ní alábàárìn ṣùgbọ́n tó bá ti di pé níbi tí ẹ ti gbógun tì ọ́ alábàárìn rẹ wà láàrin wọn tí wọ́n ti pàdé lójú ogun ọ̀mọ́ rí mọ́nu tóró náà tó wójú ogun ó fẹ́ pa ọ́ ni. wà ènìyàn tọ́ra filikana ìsirati ọ̀hún. ó dá njọ́ tó gun dé ìyàwó ànábì lútù tó lọ wà láàrin àwọn ọ̀tá ọkọ rẹ̀ ṣùgbọ́n lọ́n parẹ́ pẹ̀lú wọn ni. ọlọ́run ò yọkú o pé ìwọ nìyàwó ẹni tá a jẹ́ fẹ́ bá jà ó nígbà tó ti dúró láàrin ara wọn ni ìfihàn. wa aslamtu nafsi
Ọlọ́run ní ẹ bájà ẹ bá àwọn ẹlẹ́bọjà ẹ bájà kàmá ó ní ẹ bájà káfà yẹnyẹn káfàtà àṣàwọn arájọ káfàtà ẹ bájà yẹnyẹn jami'an ẹ gbọ́ gẹ́gẹ́ bíi kíni kàmá lọ́wọ́ àtúnisìn. kàmá yuqatilunakum kaffa. báwọn náà ṣe gbógun tì í hùn yányán ni ẹ gbógun ti àwọn náà parí àyà rẹ. wa'lamu anna Allaha ma'al muttaqina. wa'lamu anna Allaha ma'al muttaqin. Ọlọ́run tún wá fún wa nífọ̀kànbalẹ̀ ó ní wa'lamu tẹ́ ẹ bá ń bá ń jà tí ń bá yẹn jà ẹ jẹ́ ó dá yẹn lójú ẹ lọ́ọ́ mọ̀ anna Allaha ma'al muttaqin Ọlọ́run bẹ pẹ̀lú ẹ̀ tí bá ń páyà rẹ̀ wọn ò rá burú tí wọ́n lè ṣe fún yín èmi Ọlọ́run wà pẹ̀lú yín. ibi àti ìdákẹ́ náà wa'lamu. wa'lamu anna Allaha ma'al muttaqin. wa'lamu anna Allaha ma'al muttaqin. èyí tẹ́ bá ń tẹ̀lé a ọ̀la làádébi tí ànábì ti ṣe jíra tó ti mú Abubakar lọ́wọ́ ìwọ́tọ̀ ọ̀fẹ́ tutù kùtù Abubakar ló wà pẹ̀lú ànábì nínú kòtò. wa'lamu anna Allaha ma'al muttaqin. ẹ sì gbọ́ nǹkan tó ṣe ẹ gbọ́ nǹkan tó ṣe tó fi soríire. wa'lamu anna Allaha ẹ bá ń wí. ma'al muttaqin. jẹ̀mọ́ wa kódà ńgbà tí wọ́n ní ìrìn àjò ẹ jẹun fún nírò rẹ kó tó dọ̀la kínkín gbogbo owó tó ní ló kó lọ́wọ́ ńjọ́ náà lọ gbogbo owó tó ní ó ló lè dọ̀rọ̀ pé àmọ́ náwó lójú ọ̀nà mo kówó lọ ẹ̀yin àtàfà wa travel ó wà ra búrẹ́dì àtẹ̀pà àfà ẹ̀sánwó yín ojú tẹ̀yìn tó tẹ̀lé. Allah wa'lamu. ẹ wá ọwọ́ bá àfà tó ń kírun lẹ́yìn rẹ̀ kò gbé ju ọ̀kadà wa lọ epo 200 ó ní amọ̀pàdé léṣe ẹ bá mi mówó jáde ìwọ wo lọ mówó ẹsẹ̀ tu ara yín ìkànnì ọ́. anna Allaha ma'al muttaqin. gbogbo owó tí wọ́n ná ó ló lè já sí owó mo fẹ́ tẹ̀lé ọ ruhan wa máa dà pẹ̀lú ẹ̀mí mi àtọwọ́ mi ń sọ. wa'lamu anna Allaha ma'al muttaqin. ó yẹ ká lè mọ tí ó ṣẹlẹ̀ ní ọ̀la inshàlá kọ́lọ̀ ń jẹ́ àmọ́ ẹ̀bẹ̀. àmín. torí ọlọ́run jà lè kéwú débẹ̀ bí ẹ sì rìnrìn àjò bó ní ẹ sì rìn àwọn náà ti lọ dódà ànábì yẹn àwọn ló lọ bá òkè tí ànábì gùn yẹn inú ò tó wà gàrúfẹ́ọ̀rù àbí ṣe ń bẹ ló kó sí jabalufẹ́ọ̀rù náà ń bẹ òkè ń bẹ kòtò rẹ̀ ń bẹ òkè kan ló kọ́ gùn òkè bá ní bọ́ọ̀lẹ̀ lórí mi o bọ́ọ̀lẹ̀ wọ́n lè pa ọ́ nfẹ́ kẹjẹ rẹ ó dálẹ̀ lórí mi òkè ńlẹ̀ ànábì Muhammad. wa'lamu anna Allaha. èmi ni wọ́n ti ń dìtẹ̀ tipẹ́. àìmọ̀ ẹni tó fẹ́ sáàdì tó yẹ kó ń lòkè òní ó tàdé lọ́ba ibi tó ti jìyà. ma'al muttaqina. wa'lamu anna Allaha ma'al muttaqin. kọ̀nà tùbìlì kùtì. قنعت بالقوت من زماني ibi tá a fi kan lẹ́nu. وصوت نفسي عن الهواني. àfáà ni mo wá sọ́ra mi kò ní mi tí ó tẹ̀ mi. èyàn gbọ́dọ̀ lè mójútó tí ó tẹ̀. òun ti ń tẹ̀yìn àfáà ní ìsìn àbí kálá àfáà àwa àfáà àmọ́ ìtọ́júbọ tí ó kàn án ni wọ́n fẹ́ lẹ pósítà òṣèlú ìwà àfáà ní kó fún wọn ní kó pin lásàlátù. وصوت نفسي عن الهواني. ó wá po starch ó wá pin fún alásàlátù tẹ́ bá dé lẹ́mọ́lé ẹnìkan wà náà ro ó lè mi ò sí pátì tẹ́ pin o òun kò tọkọ mi náà wá lọ́la sẹ́ẹ̀bẹ́ ọ̀ bàṣálátù jẹ́
àbí ọwọ́ adijọ́ Jímọ̀ ní táyé fẹ́ gbọ́ túbà ó ní ẹ dìbò fún ẹ dìbò ọtí tẹ́bà ayé rẹ ti bàjẹ́. wàsóòtú nàfúsí ànilẹ̀ hawani. ẹ sọ́ra yín níbi àbùkù náà nù. njọ́ táyé ti dá ilé yẹn ti mọ̀ lẹ́ni tó gba tiẹ̀ ṣùgbọ́n àyè kan bẹ́ tó gbọ́dọ̀ fi hàn pé tèmi ní orí ibu ni ó gbẹ̀yìn ẹ̀. láyà ń bàgì àní àrọ́bì àìní. àfààní gbọ́ fún ọtún dídí rẹ́fà lé olówó. àwọn aràn ṣẹ́ka àwọn aràn ṣẹ́ka àwọn amú ọlọ́mọ́ka ọ̀tá àfùtọ́ fi dé bọ́ọ̀sì lọ dá kókó lọ́nlọ́bà ra the kick. ọwọ́ adé oṣù mẹ́ta ọ̀lẹ́ bóde wọ́n lẹ́ rú jù ó tó tí kò tún mọ lift gùn ẹsẹ̀ ni ó fi gun àjàkẹ́ wá bó lọ wíjẹ. láyà ń bàgì àní àrọ́bì àìní. makana man la yara makani. ìwọ lọ wá ń gbé báàgì owó tẹ̀lé lówó tó ti kàátọ̀ gbọdọ̀ jí ń bẹ àfa fún mi ní pásù kan ìwọ alápàtà. láyà ń bàgì àní àrọ́bì àìní. àfẹ́ káàfọ́ ò ní ìgbéraga ṣùgbọ́n àfẹ́ kó fi kéwú wọlé. makana man la yara makani. àfẹ́ gbọ́dọ̀ ní tẹríba ṣùgbọ́n kò ní kó ba kéwú jẹ́. li qabila ani amuta rizqi. sọrí bí bẹ́ẹ̀ ṣe ń ka kéwú tí inú mi ń dùn yìí ẹ ní sí òfò. àmín. wọ́n ń ka kéwú wọ́n foyin sí àti ṣúgà bó lọ wí. li qabila ani amuta rizqi. gbẹ̀yìn òfẹ́ tú kéwú ẹ ti ń jẹ́ ó gbá lórí mi bó lọ wí. law jahidal khaliqu ma adani. kéyìn ó tó kú àfààní kí n tó kú tọ́lọ̀ nǹkan fún mi yóò jẹ́ tèmi kí ló dé tẹ̀yìn àfọ̀ dúró lórí ọwọ́ eléyìí o gbogbo ń tá a ní àti ń tá a lé tá a bá ìṣe tá a bá a dálé àkúnjọ kan náà ni. walau jahidal khaliqu ma adani. gbogbo ẹni tó bá wá kàmpé ìwọ lọ́ọ́ ṣàdúrà bẹ̀rẹ̀ níbẹ̀. wọ́n ti wá mọ̀ bí wọ́n ti fẹ́ fẹ́ ẹran jà lọ́dún léyà kọ̀túnla ìwọ lọ́ọ́ ṣàdúrà bẹ̀rẹ̀ ẹran tó wá ṣàdúrà fún pé ó jẹ champion náà bá kàn ló bá kú. ẹran já ó gbá àfa lókun èló wọn fún ọ ẹ̀yin àfa tí wọ́n rán níṣẹ́ ẹbú èló lẹ fẹ́ gbà oríire tẹ̀ lé ṣe fúnra yín tẹ̀ ní ṣe wèrè kẹ́ tó ní. li qabila ani amuta rizqi. gbogbo ẹ̀rọ tí bá ń jẹ nínú wa yẹ̀yẹ́ kódà kó ní o kó dé sánmà èyí ẹ̀yẹ́ náà ni ó máa jẹ́. walau jahidal khaliqu ma adani. àbọ̀rọ̀ débẹ̀. fastagini billahi an fulani wa an fulani wa an fulani wa an fulani wa an fulani. ẹnìkan sì wí ìbò tí wọ́n dì lọ ẹ̀ ó bá ní tẹ́nìkan bá wọlé kó pa ajá fún un. ọlọ́run ní sọ ti wí bẹ́ẹ̀ náà kò wọlé mọ́ ló bá dijọ́ Jímọ̀ ẹ kàn lọ gbé ajá bá ní mọ́ṣáláṣí ni bó ṣe fọ wíńdò tó hànú. ìsọkúsọ ni kọ́mọ fọwọ́ sọ̀yà lórí ọlọ́run tó lè ṣe tó wù n ti ń ṣe lọ́wọ́ ẹ̀ sáà mọ́ ṣàdúrà ni n tó wọ ọlọ́run ní ń ṣe ni n tó ṣe fátó ìdí Káàbà tí ò yọ Saudi lẹ̀ nínú àgbákò kò yọ Saudi lẹ̀ ìlú tí ẹ ṣe ànábì sí kò yọ ọ́ lẹ̀ àwọn náà ti mọ́ṣáláṣí pa wọ́n ti Káàbà pa ọlọ́run ò tiẹ̀ pé Káàbà mi ń bẹ láàrin wọn kó máa mú yín. fastagini billahi an fulani. àbọ̀lọ̀ nǹkan ọba jàmọ́mọ́là. wa an fulani wa an fulani wa an fulani wa an fulani. níbi tí a ti sinmi lónìí ni. inshallah. ìbẹ̀rẹ̀ láti nàró tó ẹ̀yin tí ẹ bá ń tẹ̀lé wa àtúnlákànṣe ìjókòó yìí láago 4 sí aago 5 àkànṣe ni wá sí àkànṣe wọ́n request fún ni ní àpèjàmọ́ o àwọn mẹ́wàá là ń sọ̀rọ̀ o
méje mẹ́jọ àjẹmọ́ o ẹ má rọ wálé mi bó lọ wíjẹ. fastagini billahi an fulani. ẹni bá wà lèmi ọlọ́pàá mú o. wa an fulani wa an fulani. bá a ṣe mọ náà lẹ rí o ẹ̀rí bá a ṣe mọ ní mẹ́wàá bó lọ wí. fastagini billahi an fulani. ẹ kàwá o àgàlẹ́rí ẹ̀rẹ́ yẹn o. wa an fulani wa an fulani. ẹ̀yin náà sì wẹ̀ pé eléyàn ni mí àmọ́ òfin kò sí ẹni tó ju òfin lọ òfin làwa ń tẹ̀lé òfin bó lọ wí. wa an fulani wa an fulani. mo tuntun sọ òun ní ẹran wá o wá sí orí atẹ́gùn báyìí náà là ń ṣe aago mẹ́rin sí aago márùn-ún à á ṣe yín o àwọn kan tún ní àṣẹ wá sí fún wọn ní Amẹ́ríkà wọn tiẹ̀ sí Nàìjíríà tiẹ̀ orí atẹ́gùn láti máa ṣe wọ́n mọ̀ transmit yẹ sílùú wọn náà ní aago mẹ́fà sí aago méjì alẹ́ wá sí wa tò nínú. fastagini billahi an fulani. àwọn nọ́ọ̀sì àti Amẹ́ríkà àti ní Canada wọ́n jọyìn ara wọn papọ̀ wọ́n láti wá sí fún wọn ní aago mẹ́fà sí aago méjì ẹ dúró lẹ́yìn ni o ẹ̀yin náà ẹ máa gbọ́ lórí atẹ́gùn. wa an fulani wa an fulani. bàbá wọn lọ́fà ọlọ́mọdé alámọ̀ rí wọn rú. àmín. bàbá dáadáa Allahu akbar. Allahu akbar. bàbá dáadáa torútorú bàbá ò ní sùn sẹ́wà dáadáa bó o ní nǹkan lọ ọlọ́run dákun má bà tọ́lọ́fà jẹ́ gbogbo òjòyè má bà tiẹ̀ jẹ́ gbogbo olófà má jẹ́ ó bàjẹ́ gbogbo ẹ̀yin aláàánú má bà tiẹ̀ jẹ́ ìjọba Kwara ọlọ́run má bà tiẹ̀ jẹ́ gómìnà wa ọ̀gbẹ́ni Abdulrazak ọlọ́run kó máa kún ọ máa ṣe jẹun láṣeyọrí àtẹnjọ́ ṣèjọba bá kún wọn bàbá Buhari ọlọ́run kó bá ṣe yóò ná orí ṣe gbogbo olùkọ̀ọ̀kan ṣàánú wa mọ̀jà lùgbà rẹ̀ mọ̀jà olú àwa náà gbogbo àfa kú ṣe ọrẹ ọlọ́run kó gba ní ìbáàdà fún wa ẹ̀yin tẹ̀ ń tọrẹ kú ṣe owó níná ọlọ́run kó gba ní ìbáàdà ẹ̀yin obìnrin wa tẹ̀sùn lóru tẹ̀ jẹ́ lọ́sàn-án tẹ̀ ń dáná fún wa ọlọ́run dákun jẹ́ jèrè mọ̀jẹ̀ ṣiṣẹ́ táwa náà lálùbáríkà mọ̀jẹ̀ ṣiṣẹ́ làwọn ayézal islam wal muslimina jamiya ìbáríkà báríkì ya rabbal alamin àkànṣe wá sí aago mẹ́rin yẹn ní ti bàbá ajínàjìmùdín yasin tí wọ́n pé ọdún mẹ́wàá tí wọ́n lọ bọ́lọ̀ TNT ni ó transmit ẹ sí rédíò yín ẹ má wá bí o ẹ má gbọ́ níbi tí ẹ wà ní subhana rabbika. rabbil izzati amma yasifun wa salamun ala mursalin walhamdulillah.